ó ti di woro sí woro ẹ̀yin èèyàn ẹ wò Iyabo Ojo gbéná wojú Dr. Kemi Olunloyo lórí ọ̀rọ̀ Precillia tí Dr. Kemi dá sí. Eré ni àbóòtọ́ ọ̀rọ̀ yìí ni àbí nǹkan míì ẹ wò Iyabo Ojo bínú tán ó fárígá ó faraya pẹ̀lú ni o ẹ wípé kí ni Dr. Kemi Olunloyo kí ni wọ́n rí lọ́bẹ̀ tán fi waru ọwọ́ ó ní kí ló dé gan tó jẹ́ pé ọ̀rọ̀ ọmọ òun Precillia ni Dr. Kemi wá mú lọ́kùnkúndùn pé ṣé wọ́n níṣẹ́ míì láti ṣe ni. Wọ́n ní tẹ́ ò bá gbàgbé pé onírúurú àwọn allegations tí ò ní evidence ni Dr. Kemi Olunloyo ní wọ́n máa gbé jáde látàrí pé wọ́n ní journalist làwọn páwọn ṣiṣẹ́ journalism. Ẹ wò ọ̀rọ̀ yìí ò kí ń ṣeré rárá o tẹ́ bá gbá wọn kò bá kùn gbé ọ̀rọ̀ tí ń jábọ́ tí ń ré bọ́ lẹ́nu Iyabo Ojo ó ní agbára ẹ súnmọ́ bí ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ tún wá fetí gbéyàwó ọ̀rọ̀ àmọ́ kó tó di pé mi gbé yín débẹ̀ ìkànnì Àdàbà tẹlifíṣàn ni wọ́n ń pè bí níbi tá ti máa ń mú wá fún yín àwọn ìròyìn yàjóyàjó ìròyìn ajá àbálẹ̀ lọ́dọ̀ tí wọ́n ń bì náà lẹ́tì láǹfààní láti máa gbọ́ fún gbogbo ẹ̀yin tuntun ẹgbẹ́ ìṣẹ́ ń darapọ̀ mọ́ wa ní fúngbà àkọ́kọ́ tẹ ò tí ì follow wa àbẹ́ ò tí ì subscribe ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bẹ́ẹ̀ ni wọ́n ń pè é òun gangan ní mọ̀ta yín lólobó ní gbogbo ìgbàkúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí láì wá dènà pẹnu ó yá ẹ̀ ń so níbẹ̀. Àdàbà ọ̀nà ni à ń sùn gbẹ́ iná ń jó ẹyẹlé gbéra ńlẹ̀ Àdàbà online TV òkè láwà téńté. That's why you're coming for my daughter. But have you forgotten that you came out publicly to say I was arrested? And people started sending me messages. And I was on location. I was filming one of my productions for YouTube. And I did a letter for your children to take care of you. Because that is what you need. You need care. You live a very pathetic life. Your story is pathetic. And you know one of the problems, because I have tried to study you, one of the problems is that you lacked love. You were never, you see, you cannot give what you do not have. You don't have love. So how can you give love? How can you give what you don't have? And that's why you pick on people and you call it journalism without proof. You think that you can just sit down and say things and people will just believe you're saying without you having evidence and proof of what you are saying. Then you come up with the idea is, oh, I'm going to release the evidence so time. I'm going to release the video so time. And then at the end of the day, there's nothing for you to release. We know your story. Or the worst thing, you just come out and say, your sources said, your reliable sources said, your investigating, this is a so time, date, you just come and speak badabash. You come out and speak badabash. It was Toyin Lawani that made me forgive you the first time. Because you called and you apologized to me through Toyin. And they begged me, Toyin begged me, because she told you that year to come for your birthday, which I did. You are nothing but a pathetic loser. You have failed on all levels. I'm here to talk to you, Toyin. Sorry, I said Toyin. Kem. I'm here to talk to you. You are a failure. Eléyìí tún lágbára o. Iyabo Ojo ó jáde tán fún Kemi Olunloyo. Ẹ̀yin tèmi ẹjọ́ bẹ́ ṣe wo fọ́rọ̀ yìí. Ẹ bá mi pín kó wọ̀ gbòòrò ayé lọ. What do you have nothing. And that is why you try to bring people down. That is why you target people to bring down. Let us put all the cards on the table. And let us lay it out one by one. And let's see. The only thing that you have above me is age. And age is just a number. Because it is not how far, but how well. You are a very sorry case. And there's a saying that says it. That what you do unto your parents, your children will do same unto you. That is why you're not being cared for. You're not being cared for. Because check it out now. The only thing you've ever done to your parents is to destroy and tarnish and pull them down, even till after his death. And that's why they don't care for you. They can't, and you will continue to be in exile. You will continue to hide.
you will continue to hide because you're a terrible person. You don't have a life. I don't care how worse you try to paint me. I don't care how worse you think my life is. My life is far better than yours. My story is far better than yours. You can tell me. Because let's lay the cards on the table. I have 2 kids for 1 man. You have 3 kids for 3 different men. And then you come out and talk about who slept with who and who did. You are in Koton Pini, Ashegba. Any Shashewu, Ashe Yada Yada, Ashe Radarada, Ashe Yaka Yaka. Olórí burúkú ìyá. Ìyá ìrànà tí ò lè dúró tọ́jú ọmọ. Because tó bá ráyè láti tọ́jú àwọn ọmọ ẹ̀, ò ní ráyè tọmọ lọ́mọ. Tó bá ráyè láti jókòó tọ́jú àwọn ọmọ tó bí nínú ara ẹ̀, ò ní máa wish bad lórí ọmọ lọ́mọ. Ò ní hide. You will not hide under the guise of blogging and be destroying other people's children. Tí èèyàn bá ń tètè bímọ, ó yẹ kó bírí ní kẹ́mkẹ́m. Ṣọmọba, ṣọmọ pé kí wá Precillia wá jẹ́ granddaughter. Ṣùgbọ́n torí pé ayé ẹ̀ ti bàjẹ́, nítorí pé olórí burúkú ni ẹ́, wàá jókòó. Ẹni tó kọ́ ẹ́ kó fi ṣe ọmọ wàá máa kọ̀ọ̀kan nípa ẹ̀. Àná ó máa sá kiri ọjọ́ ayé ẹ̀ níṣẹ́. Ó máa sá pamọ́ ni o. Torí wọ́n bí kan nípọn èrè. Kò jáde síta. Bí mo ṣe jáde kó sọ pé yes, mo ń gbé ní Lekki County. Wọ́n bí èrè. Torí pé o mọ̀ pé gbogbo nǹkan tó máa ń sọ nípa àwọn èèyàn, o mọ̀ pé irọ́ ni. O mọ̀ pé abatara tí ẹ̀ jẹ́ àti ìrandíran ẹ̀ òun ni ẹ́. Kò yẹ bẹ́ẹ̀. Abatara ẹni jẹ́. Ó máa tọrọ kú ni. Ó máa ṣẹ̀sín kú ni. O ò lè rí ìtọ́jú torí ègún ni fún ẹ. Kò yẹ bẹ́ẹ̀. Ohun tó fojú àwọn òbí ẹ rí. In fact, ojú tí ẹ sì máa rí tó máa worst jù mí lọ. Òjòkó, òun sọ̀rọ̀ ti tèmi. Kọ́ mo fi jù ẹ lọ. Journalism kìíní journalism ìsọnù, journalism irọ́. O ní PTSD ìsọnù. Gbogbo wa la ní monopoly of madness. A kàn ń tọ́jú ẹ̀ sára. À ń wò pé àgbà tí ń dé àwọn kankan wà tí èèyàn gbọ́dọ̀ máa ṣe mọ́. Kò yẹ. Bó ṣorí tó o bá sọ̀rọ̀ mi ò lè jẹun. Torí àtọ̀rọ̀ bára ni. Tó o bá sọ̀rọ̀ mi, báwo ló ṣe fẹ́ ní traffic lórí page ẹ̀? Fídíò tí mo rán ṣe yìí ó mọ iye owó tó máa fún ẹ. Ṣùgbọ́n owó pẹ̀lú ègún ni. Owó pẹ̀lú èpè ni. Gbogbo tó bá wá ń rò sí àwọn ọmọ tèmi, èmi Iyabo Olúbùnmi fẹ́ tó ga ni mo sọ, ó máa padà jẹ́ sí tiẹ̀ táwọn ọmọ àti gbogbo wọn dìrún ẹ̀ pátá. Gbogbo ibikíbi tó bá ń rò láti máa borúkọ èmi Iyabo jẹ́ dé àgàgàgàgà, ayé ìrandíran ẹ̀ máa bàjẹ́ lọ sí i. Gbogbo ibikíbi. Ọlọ́run pín kínní ó pín fólúkálùkù ni. Ṣùgbọ́n sórí làákàyè tiẹ̀ ó dorí kodò báyìí. Kíyàn wà. If I wrote that like you should be almost 60 or no more than 6, because I'm not really even following your story like that anymore. I don't know your age anymore. But I know you're an elderly person. Ó yẹ kó jókòó. Kọ́mọ kíní máa gbé wá, kíkejì gbé wá, kíkẹta gbé wá. Ó ṣe ní máa ro burúkú sí ọmọ làkejì nígbà tẹ́ pé rere ọkàn ẹ rí. Ó rẹ́ ní nífẹ̀ẹ́. Because tó bá rẹ́ ní nífẹ̀ẹ́ yìí, wàá ti yógun jà. Tó bá rẹ́ ní nífẹ̀ẹ́ yìí, ó ní máa ṣe gbogbo bó ṣe ń ṣe tó ń ṣe bí òtẹ́ ṣe kó ń ṣe bí àgbàyà tó ń wúwa àgbàyà torí àgbàyà yẹn àgbàyà òfò àgbàyà rádaràda. Wà á tọ́jú ọdún yìí tó ti ń babọ̀.
mo kọ́kọ́ yí orúkọ ẹ láti àǹtí Kẹ́mi mo fi sí kẹ́mkẹ́m wípé mo ti wá yọ àǹtí yẹn kúrò mo ti ń pè ní kẹ́mkẹ́m sórí pé o ti ń tẹ́ tó bá yà wá máa jẹ́ kẹ́m ṣùgbọ́n kí mo ṣe ń pè ní kẹ́mkẹ́m mo ti yọ àǹtí yẹn kúrò tó bá yà máa yọ kẹ́m kan kúrò á wá di kẹ́m tó bá yà wá di olórí burúkú ni ẹ́ olórí burúkú ni ó fa àwọn ọmọ tí àwọn ọmọ tiẹ̀ ó fi wọ́n lẹ̀ síbi tó wà ó dẹ̀ ń wá bó ṣe fẹ́ ba yí àwọn ọmọ ọlọ́mọ jẹ́ ó wá rò bá yí àwọn ọmọ tí àti ìwọ fúnra rẹ̀ máa dà ó lè dà sọ́tọ̀ kó lè dà ní ọba tí wá burúkú fún ọmọlàkejì burúkú yẹn á máa padà máa jẹ́ tiẹ̀. mo wá fẹ́ ṣépè kan tó bá jẹ́ pé ní ìtòótọ́ èmi Ìyábọ̀ Ọmọlúbùnmi Fẹ́túgà mo mọ̀ nípa bí ìwọ Kẹ́mi Olúnlọ́yọ̀ olórí burúkú yìí ṣe lọ sẹ́wọ̀n gbogbo èpè tó bá ṣẹ́ fún èmi àtàwọn ọmọ mi àti táwọn àwọn ẹlẹ́gbẹ́ bá ṣe àárọ̀ lé mi lórí tọmọtọmọ ṣùgbọ́n tí kò bá rí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé bó ṣe lọ sẹ́wọ̀n yẹn kò ń ṣọwọ́ mi sórí gbogbo èpè pátá tí ìwọ àtàwọn tiẹ̀ bá ń ṣẹ́ fáwọn ọmọ mi ó máa dàlẹ́ ẹ lórí mi. kò yẹ bẹ́yẹn ó máa dàlẹ́ ẹ lórí ó máa dàlẹ́ ẹ lórí yẹn tó bá jẹ́ pé èmi Ìyábọ̀ yìí èmi Ìyábọ̀ Ọmọlúbùnmi Fẹ́túgà tó bá jẹ́ pé èmi Ìyábọ̀ ní Gistlover gbogbo èpè pátápátá tẹ bá ń ṣẹ́ lé mi àtàwọn ọmọ mi ó máa rọ̀ mọ́ mi lórí mọ́ ìrandíran mi máa ọmọ mi ṣùgbọ́n tí kò bá rí bẹ́ẹ̀ gbogbo èpè tẹ bá ti ń ṣẹ́ báyìí ó máa jẹ́ tiyín ni ìdààmú ó máa jẹ́ tiyín ìbànújẹ́ ó máa jẹ́ tiyín ẹ̀sìn ayé ó máa jẹ́ tiyín àdàbí tó bá jẹ́ pé gbogbo nǹkan tẹ̀ ń sọ pátá nípa mi tó bá jẹ́ òótọ́ rẹ̀. ó yẹ bẹ́ẹ̀ tó bá jẹ́ òótọ́ rẹ̀. ìtọ́jú tèmi fún ìyá mi Olúbùnmi ọmọ Fẹ́túgà ìtọ́jú tí mo fún ìyá mi tí àwọn ọmọ ẹ bá fún ẹ ní 1/3 ayé ò ní rí báṣabàṣabà irú wa ò ní jókòó sí ká máa ṣépè fún mi ṣùgbọ́n mo tún wá sọ́sẹ̀ mo tún wá sọ pé èmi Ìyábọ̀ sẹ́ ọmọ Olúbùnmi Fẹ́túgà ọmọ Adékúnlé Ògúnrò tó bá jẹ́ pé mo gbé ọwọ́ sókè nà ìyá mi rí àbí mi ìtọ́jú ìyá mi nígbà tí ìyá mi wà láyé títí dìgbà tó fi lọ gbogbo èpè pátá tí ìkọ̀kan nu yín bá ṣẹ́ fún mi sẹ́ẹ̀ mo ló máa jẹ́ ti tèmi àti ìrandíran bọ̀ tó bá jẹ́ pé mo tọ́jú ìyá mi ègún tó ń bọ̀ lórí yín lẹ́yìn tí ìrandíran mi bá lọ tán ìrandíran yín ò lè wẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni mo sọ àṣẹ́dẹ̀gùn lẹ́yìn tí bá lọ táwọn ìrandíran mi bá lọ ìrandíran ẹsẹ̀ Kẹ́mi àti gbogbo yín pátápátá kò lè wẹ̀ mọ́ gbogbo èpè pátápátá gbogbo nǹkan pátápátá tẹ́ bá ń ṣe ẹ máa fi orúkọ mi ẹ máa fi máa ní tráfíìkì. You're going to use my name and have traffic. You will pull that traffic. You will pull that crowd. But trust me, èpè, ẹ̀sìn, ègún, mama jẹ́ tí ní gbogbo ọ̀nà lọ́jọ́kọjọ́. Àdàbí jàjù èpè. Àdàbí ó jàjù èpè náà. Àdàbí ó jàjù èpè. Àkàndá ọmọ lèmi o ológun funfun lèmi o ẹ máa try o ẹ tí pọ̀ tó o ẹ máa try ẹ máa fà á gidi ni o ṣùgbọ́n ẹ lè rí fà á ẹ máa wò àwọn tẹlọ ṣe rí ọ Ìyábọ̀ àwọn bí kò yín lẹ Kẹ́mi ọmọdé ni ẹ wà láì níbi táwa wà tó bá ń gbọ́ ó kéré sí nọ́mbà mi ó kéré sí nọ́mbà mi ó kéré sí nọ́mbà mi ìwọ bèbí yìí ó kéré sí nọ́mbà mi Kẹ́mi ó kéré kẹ́mkẹ́m ó kéré obì tí ó wẹ́ òbí lò ó máa kéku ni
èmi báyìí mo máa fi yín báyìí wá ń bí wá fún mi gold bag kan èmi máa fi yín jayé mo máa fi orí pé mi ló filter mo ṣe rí mo jáde fún ẹ̀tọ́ ni mi wọ black bonnet báyìí torí ọ̀rẹ́ ò tí gba black bonnet ọ̀rọ̀ ẹ kò tí gba black bonnet alẹ́ tí ẹ máa pọ̀ gidi gan kò yẹ èmi máa fi yín mo gold bag tó tutù ni sórí bí gold bag ṣe bó ṣe ṣẹ̀wọ̀n máa fi yín mu gold bag máa fi yín pàṣáyò máa fi yín pàṣáyò jẹ́ tó fi kàn sí. kúlò tẹ́ńpà sórí mo ṣe ra wà yìí Kẹ́mi ní ọjọ́ tí bá tún jáde fún ẹ máa yẹ yàkàyàkà máa ṣe ẹ ṣàbàṣàbà ọmọ pé òkè ń pẹ́ ké òun pẹ́ ké ò dẹ̀ pẹ́ tọrọ owó nǹkan méjì yẹn òun pẹ́ ṣe lọ́jọ́ tí èmi yà bọ̀ ọmọ kí n máa ń dárúkọ yá mi fún yín kéwéké lè bá mọ̀ pé mi ràn yá yín iṣẹ́ kò yẹ kí ó tún máa mú gíláàsì wá wọ́gbọ̀n ṣọmọ rẹ̀ ó ṣe é tó ṣe ẹni wọ́n tún fún mi gíláàsì wọ́n ní ibi sínú gíláàsì kẹlẹ̀ bá rí lórí báyìí ọmọ àìlè lọ́mọ yìí ó ṣe Kẹ́mi orí Facebook ló ti ṣe orí burúkú ẹ̀ mo ṣe wá bẹ́ẹ̀ lórí Facebook ọjọ́ tí eléyìí mo kọ̀ wá já ilé tí díẹ̀ ni àyè pé mo rán sọ̀rọ̀ mi ì tí ì dé mo ń bọ̀ lọ́nà ni sórí tọmọ mi tó fi sẹ́nu yẹn mi ò tí ì dé èmi mọ̀ pé o mọ̀ kọ́ tó ń ṣe o mọ̀ pé kọ́sẹ́ ẹ mọ̀ pé tẹ bá wá fún mi ẹ kéré kò yí ẹ sì tí ẹbí ń tí ẹbí ló tẹ́lẹ̀ ṣe máa ń fi tọmọ mi sí wà ní pé kejì ẹ̀yẹ ó máa ń fún ọmọ mi lórúkọ ni ó máa ń fún wa lórúkọ kò lè jáde síta kó dárúkọ wa àìpé torí ẹ̀yẹn ọ̀rọ̀ wa yẹn dẹ̀ ìyẹn wà ń kọ́ tìǹtì àjọ ń pò ń kọ́ tì mí gbogbo ẹnu tó máa wá ń dán lórí social media bó bá dé kọ́ọ̀tì nǹkan mi ló ń sọ sọ́rọ̀ wa ti wà ń kọ́ọ̀tì ẹ jẹ́ ìfìyẹn lẹ̀ síbẹ̀ ó dà pé next court case náà ṣé ọ̀ndí etí nǹkan ni bọ̀ sórí ìwọ àló máa sápamọ́ kù ní sẹ́ ò nílé báwo ló fẹ́ jáde síta torí tó bá jáde síta máa gbé ẹ wà á evidence tó lóyún ọmọ láti kólẹ̀ ó dẹ̀ ní ẹnu ló níbi ìtajà-kára kò dẹ̀ jáde kò ké kò dẹ̀ jáde kò dẹ̀ tọrọ owó kò ló ní PTSD kò ní brain yẹn ti fẹ́ blow kò ní wọ journalist kan ò ṣe journalist mo tún ti fẹ́ bẹ̀rẹ̀ journalist ò fẹ́ lórí burúkú ni ẹ kí irú ọmọ ló fẹ́ máa advice èmi ìwọ tó ò tọ́jú ọmọ tó ò tọ́jú ara tó ò tọ́jú ara tó ò tọ́jú ẹbí tó ò tọ́jú bàbá tó ò tọ́jú ìyá ìwọ fẹ́ máa advice èmi ṣé wọ́n gbá lórí ẹ̀yìn Kẹ́mi ṣó lórí burúkú ni ẹ̀ ṣọ́ọ̀tẹ̀ wèrè mọ́ ibà fún ẹni. èmi ò máa adé rò pé torí ọmọ mi ti lọ́lé ọkọ máa wá di ọmọ gbogbo size ló wà kò yí ẹ tó bá ń gbọ́ ọ̀gbàgbàgbà mo gbàgbàgbà ọ̀gbàgbà gbà tó bá dẹ̀ gbọ́ pé Pọ̀ṣíánò ọmọ tó Pọ̀ṣíánò gbogbo ẹ̀ ló wà size by size ológo ọmọ ni mí ẹ mọ̀ bá sọ̀rọ̀ mi ò ní lè jẹun báwo ló fẹ́ ṣe báwo ló fẹ́ báwo làwọn ọ̀tá mi báwo ló fẹ́ fún ẹ lówó nígbà tó bá wá fún mi ó láti wá fún mi káwọn ọ̀tá mi lè bá máa kọ́ máa fún ẹ ní kọ́bọ̀kọ́bọ̀. ṣùgbọ́n olórí burúkú ni olórí burúkú àfìgbà tó tì mí tó jẹ́ kí n yọ àǹtí yẹn kúrò ní lábẹ́ kẹ́mkẹ́m ó tì mí sórí nẹ́ẹ̀sì bá máa wá fún kẹ́mi máa wọ black bonnet fún mi ayé ẹ̀dẹ̀ máa bàjẹ́ kò yẹ mò ń bọ̀ mi ti dì next tèmi bá máa wá fún ẹ àgbéjáde wá fún mi lódìdí ni ìwọ
ó máa sápamọ́ fún mi ó máa ṣẹ̀sìn kú mi sẹ́ bí ẹ̀rẹ̀ ò ní sápamọ́ kẹ́ ta ló gúnyán fún ẹ tó nítorí oṣù ta ló kí ẹ láyà tó lóun ìwé òkè ìwà abaláàrú ẹ asákàbàkàbà torí ò lè evidence ọ̀rọ̀ lásán ló ní. Okay, my name's Kemi Olunloyo. I have the news, Yes, this and that. Tó fi ń kan wọn lómi ọbẹ̀ jẹ nìyẹn. Àwọn tó kàwé tó lọ́pọlọ àtàwọn tó kó Gẹ̀ẹ́sì tó ń sọ jẹ, àwọn ló máa ń mú jẹ. Kò ṣe rà wá. Ó bí èrè. Ó tó bẹ́ẹ̀. Àwọn ọ̀tá mi kan tó bá ń kí ẹ láyà, àwọn kan mọ̀ pé wọ́n bí èrè. Kò yé ẹ. Ó understand kò sọ. Àwọn ọ̀tá mi tó bá ń tó ẹ pé wọ́n ń fún ẹ lówó lẹ́yìn mi mọ́ tó ẹ pé wọ́n ń kí ẹ láyà àwọn bá mọ̀ pé wọ́n bí ẹ rẹ̀ ò lè jáde tán ò ní lè dúró tán tí n tó máa lọ́ǹgì rẹ̀. Kẹ́mi ó máa tọrọ owó kù mí. ẹ tún káàbọ̀ padà ẹ̀yin èèyàn mi bò lẹ ṣe rí sí abẹ́rẹ́ rí pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó ẹ wò ó àníri jù báyìí lọ lórí ilé ìta mú wá fún yín ní sáà yìí kí ni ìwòye yín lórí gbogbo àwọn ọ̀rọ̀ tí ń jábọ́ tí ń rébọ́ lẹ́nu Ìyábọ̀ Òjó ẹ já pàdé ní abala àríwúsí nísàlẹ̀ fọ́nrán yìí bẹ́ẹ̀ sì ni kẹ́ ẹ bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ bá mi bò síàsíà ẹ máa bò kárakára bẹ́ẹ̀ náà ni kẹ́ máa bò tààràtààrà fún gbogbo ẹ̀yin tó yẹ pé ẹ wá ti subscribe sórí ìkànnì yìí ẹ má gbàgbé láti bá ń tẹ subscribe button tàbí follow button tí ń bẹ ń sàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bẹ́ẹ̀ ni wọ́n pè é òun gangan ni ó máa ta yín lólobó nígbà ògbàkúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí ìlà yìí àdàbà ọ̀nà ni à ń sùn gbẹ́ iná ń jó ẹyẹlé gbéra ńlẹ̀ àdàbà àtúntì fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. Kamilu lele yo Mr. Composer o ẹ̀yin olólùfẹ́ mi ire ayọ̀ ti wọ̀lú wá ire wo ni ire online tv àdàbà YouTube channel òun ní kẹ́ ẹ máa wo tẹ́ bá ti kílíkì gram yóò direct yín ẹ like ẹ share ẹ comment kí ẹ wá mọ views kí views yóò yapa àdàbà YouTube channel òun ní kẹ́ ẹ máa wo God bless you all. Múyìwá Adégòkè lórúkọ mi àmì kọ̀mpútà kọ́ tó bá wù ní ẹ máa pè mí ẹlòmíà ní London ẹlòmíà ní Amẹ́ríkà ẹlòmíà ní Canada àmọ́ ju gbogbo ẹ lọ àní ọmọ jẹ tíìrì ó ti sọ̀rọ̀ tí ń lọ nílé ayé sórí ẹ̀dá tó bá wà nílé ayé tí ò gbọ́ ròyìn ó máa ń fi ìyà jẹrẹ ẹni àtìmọ́lé ayé ló wà wò tó bá fẹ́ gbọ́ ròyìn tó fẹ́ gbọ́ bó ṣe ń lọ ní sísẹ̀ntẹ̀lé Àdàbà TV ni ó túnú ẹ̀ sí tó o bá ti sí ń bẹ̀ ó sì ń bì kankan.